ọkùnrin olóṣèlú kan wà ní nàìjíríà yìí ọmọ haúsá pọ́nbélé ni o bẹ́ẹ̀ làwọn èèyàn ń fura sí gidigidi o látàrí ìwà kan tí ó ní ìgbéta ní olóṣèlú ọmọ haúsá tí à ń wí yìí Kashim Shettima ni òun náà ní igbákejì Bọla Tinubu ààrẹ nàìjíríà ọkọ olúrẹ̀mí bàbá Fọláṣadé ọmọ olódòdẹ ìyẹn kí ni Kashim Shettima ẹni tó ti lo ipò gómìnà rí tó tún fẹ́ lọ ṣe sẹ́nítọ̀ kíkàrà tó ṣe lóore ló bá di wì nínú Aso Rock bó ṣe bá rẹ̀ nípò igbákejì Bọla Tinubu nìyẹn o ṣá o ìwà kan náà sọ pé ọkùnrin ọmọ haúsá yìí ní o ẹni tó ti lọ́ọ̀rọ̀ Boko Haram mọ́lẹ́sẹ̀ rí nígbà kan táwọn èèyàn sì sọ pé olóńkó fún wọn o wọ́n ní ìkà ọ̀dájú ni o àti pé níṣe nínú ẹ̀ lè gidi gan ṣùgbọ́n ìsúnmọ́ni ni àmọ̀ṣe ẹni Yorùbá náà ló sọ ọ́ nítorí ó jọ pé ẹni tí yóò fẹ́ràn àlàáfíà dáadáa gan ni ọkùnrin olóṣèlú yìí ṣe o àbẹ́yìn náà rí fídíò yìí ni níṣẹ́ ló ní kí Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn bọ́ pẹ̀lú ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún nígbà kan sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn ó ní kí wọ́n yé ṣọ̀tá òṣèlú mọ́ ọmọ ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n jọ ń ṣe o kí wọ́n gba àlàáfíà láàyè kí wọ́n jẹ́ kí ìpínlẹ̀ Ògùn tẹ̀síwájú kí ìpèdè iṣẹ́ ti yá tí gbogbo ọmọ Ẹ̀gbá àwọn ọmọ Ìjẹ̀bú tó fi dé iye wa ń sọ ní gbogbo ìgbà ó lè ṣeé ṣe o nítorí níbi tí àlàáfíà bá wà ní àgbàdo ìdàgbàsókè ti lè ta bọ̀kùbọ̀kù dáadáa nínú oko kì í wá ṣe àwọn èèyàn yìí nìkan wọn ló ṣe bẹ́ẹ̀ náà rí lọ́jọ́ tí Fubara gómìnà ìpínlẹ̀ Rivers pàdé ìsọmọ Wike lóde fúnra igbákejì ààrẹ yìí náà ni ó dánwọ́ síbi kí o tó ní kí Fubara ó tètè yára lọ kí o kó máa gbà lẹ́gbọ̀n nítorí tá a bá ń sọ nípa ọ̀rọ̀ òṣèlú àgbà ń bẹ o bẹ́ẹ̀ ni bàbá wà pẹ̀lú irúfẹ́ omi àlàáfíà tí ọkùnrin ọmọ haúsá yìí ń pè kiri nìyẹn o tó ń gbin ìwà rẹ́pọ̀ kiri èyí náà ló mú àwọn ọlọ́gbọ́n ayé àwọn ọ̀mọ̀ràn lè máa sọ pé dájúdájú eléyìí yóò fi Bọ́lá Tinubu lọ́kàn balẹ̀ dáadáa ṣẹ́ẹ̀lú àkànbí ọkọ olúrẹ̀mí kò ní ní irúfẹ́ ìrírí tó ní nípò gómìnà lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tí igbákejì ẹ̀ dìde ìjà sí ṣẹ̀fẹ̀ gbọ́ bó ṣe lọ nígbà yẹn sítórí ọjọ́ míì nìyẹn o ó kó làbárè ní pé Kashim tí ọkùnrin ọmọ haúsá yìí ń jẹ́ níṣẹ́ ni ó ń ṣe nínú orúkọ rẹ̀ tí ó ń jẹ́ ṣé gbogbo àwọn Kashim àti Kasumu olùgbé nǹkan ni Kùránì pè wọ́n tí igbákejì ààrẹ bá sì ń pè àlàáfíà kiri káyìn ni o nítorí kò sóhun tó rẹwà bíi àlàáfíà níbi gbogbo.